Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, bàbá mú dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ìwọ tó pa mí mọ́, ìwọ tó dáàbò bò mí, ìwọ tó mú mi tó mú mi jí ní àtàlàáfíà, ìwọ tó tún ṣe ìrìnàjò mi ní rere. Bàbá gba ọpẹ́ àti èmi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Olúwa wa Ọlọ́run ayérayé, orúkọ rẹ̀ ti níyì sọ. Àìrí gbogbo ayé, àìrí bó ṣe dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, bó ṣe dá gbogbo ìpadà sọ́dọ̀, mo sọ wípé o ṣe, àní mo ní ìyè ní fún orúkọ rẹ̀, mo sọ wípé o ṣe, mo dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ̀. Nítorí pé tìrẹ ní ṣe àríkọ̀tọ̀ sẹ́ni kankan, àní ìwọba tó pa mí mọ́, ìwọba tó dáàbò bò mí, ìwọba tó mú mi sùn ní ayọ̀ àtàlàáfíà, ó tún mú mi jí ní àtàlàáfíà, tí gbogbo agbára yìí tó fi jọ Ọlọ́run, ó fẹ́ àjùlọ rẹ̀ ọkàn, wípé èyí ni ó ti fi jọ Ọlọ́run ni àtóbi jùlọ, ẹ̀ńtẹ́nìkan ò lè rí ìdí rẹ̀, ògo ní fún orúkọ rẹ̀ bàbá mẹ̀mí mímọ́, ògo ní fún orúkọ rẹ̀ àtóbi jùlọ, àní fún ọjọ́ òde tí wọ́n tún mú mi rí ní àtàlàáfíà, àní fún ọjọ́ fún dídára rẹ̀ ló ayé mi, àní gbà gbogbo Olúwa, àní fún gbogbo ọ̀dọ̀ mi tí wọ́n tún ṣe ní rere, àní láti mọ gbèrè fún rere, láti mọ pọ̀ ní ìbùkún ògo láti wà rẹ̀, àní láti mọ fi sẹ́tánà àtàríkà ìjọbọ̀kun gbogbo láti mọ fi ọ́ ṣe yẹ̀yẹ́. Olúwa ọmọ ṣe o, ológojì ọmọ ṣe o, àtóbijì ọmọ ṣe o, kó yíyọ́ o, àní fún gbogbo ara rere èyí tó ti bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ tó báyìí, àtúnṣe ìfún farahàn rẹ nínú ìyẹn ọjọ́ kan títí òní, ètí ń ṣe ẹ̀kọ́ láàrin oṣù jọ́kẹ́ ìdógún ni, ìdókòwò wọ́n tún jẹ́ agbára rẹ̀ ju bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá sí lérò lọ nínú ayé ni kọ̀ọ̀kan wá, àtàwátàwà níbi àtẹ̀tẹ̀ tí wọ́n wà ọmọ ṣe bàbá, ọmọ ṣe ọmọ, àgbọ̀n ìbàbà gba ọpẹ́, olúwàgbà yìí, olúwàgbà ọpẹ́, olúwàgbà yìí, ògo ní fún orúkọ rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú òwe orin Dávídì, ìyẹn ọgọ́rùn-ún ó dín mẹ́jọ. A kà ẹsẹ̀ ìkẹrin dé ẹsẹ̀ ìkẹfà rẹ̀. Ìwé orin Dávídì 92 ẹsẹ̀ 4 dé 6. Ìyẹn fún ìyẹn ọjọ́ kan èyí tí ṣe mẹ́ẹ̀ẹ́dógún oṣù. Nítorí ìwọ Olúwa ni ó ti mú mi yọ nípa iṣẹ́ rẹ. Èmi yóò mọ kọrin ìyìn nítorí iṣẹ́ ọwọ́ rẹ. Olúwa, iṣẹ́ rẹ ti tóbi tó, èrò inú rẹ sì jinlẹ̀ gidigidi. Òpè ènìyàn kò mọ̀, bẹ́ẹ̀ ni òye èyí kò yé aṣiwèrè ènìyàn. Orí ọ̀rọ̀ wa fún ìyẹn ọjọ́ kan yìí. Èmi mọ̀ dájú, ó sì yé mi yégéyégé pé ìwọ ni, agbára rẹ ni Ọlọ́run ló mú mi yọ tògótògó. Èmi mọ̀ dájú, ó sì yé mi yégéyégé pé ìwọ ni, agbára rẹ ni Ọlọ́run ló mú mi yọ tògótògó. Ìjẹ́ ìwọ náà mọ̀ dájú wípé kí ni? Ìjẹ́ ó yé ìwọ náà yégéyégé pé kí ni? Agbára Ọlọ́run ni ló mú ìwọ náà yọ tògótògó. Wọ́n mọ̀ pé wọ́n mọ̀ bèrè wípé ògo náà dà, nítorí pé kí ni òòrùn jẹjẹ lánàá. Wọ́n mọ̀ bèrè wípé ògo náà dà, nítorí pé kí ni o ní owó, o ní ọlá, o ní ọrọ̀, o ní gbogbo, ṣùgbọ́n ọ̀rọ̀ mọ bí. Wọ́n mọ̀ bèrè pé ògo náà dà, wípé pẹ̀lú gbogbo pátá tó wà ní ìkáwọ́ rẹ̀ àtàgbà tó ní tó, síbẹ̀síbẹ̀ ìwọ ló wà tó rí ọkọ fẹ́, ìwọ ló wà tó rí ìyàwó fẹ́. Ọmọ bẹ̀rẹ̀ pé ògo náà dà, nítorí pé kí ni pẹ̀lú gbogbo tó ní ọwọ́ tàbí ẹni pé kí ni kò sí ẹnìkankan náà, ẹgbẹ́ pé wọ́n nìkan ní, nítorí pé kí ni kò sí ẹnìkankan ti ṣe kí ni o ti fẹ́ bá ọ ṣe. Gbọ́, Ọlọ́run jẹ́ kó yé ọ, ó fẹ́ kó yé mi náà, ó fẹ́ kó yé ẹnìkankan wáyé pé kí ni òun lòun kó ẹnìkankan wáyé tògótògó. Fún díẹ̀ yìí, a ní láti jẹ́ ẹni tó ń dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Gbọ́, ohun gbogbo tó níyẹn àbí àní tó ń wò yẹn, àlàáfíà tó nínú ayé rẹ̀, sọmọ ìpé kí ni ògo kan náà nìyẹn. Ìjọba àlàáfíà yẹn àwọn kan ni wọ́n ń bẹ Ọlọ́run lórí pé kí ni kí gbogbo tí wọ́n ní kó parun káwọn lè gbádùn. Sọ́rí pé kí ni Ọlọ́run kó ọyọ, ó sì ṣe ológo, tó sì yọ tògótògó. Àwọn sọ wípé kí ni ògo náà dà, tẹ́bí àwọn kan ni wọ́n wà tó jẹ́ pé kí ni àwọn yóò tẹ̀sí pé wọ́n wà nínú ayé, ṣùgbọ́n tí wọ́n tẹ̀ rí ẹ̀dá sí tiẹ̀. Yálà wọ́n fi ọ́ sí ẹ̀yẹ ni o, yálà wọ́n kẹ́gàn ni, yálà wọ́n sì bàjẹ́ rẹ̀, yálà wọ́n gbógun tí ọ ni o, tẹ́bí wọ́n tẹ̀ rí yàn rí dá sí tiẹ̀ láti mọ sí kíni, láti mọ yọ lẹ́nu. Àwọn kan wò rí yàn dá sí tiwọn pàápàá, àní ó tún kíyàn, àwọn ẹ̀mú tún mọ́ fi gímú dá wọn lò. Sọ́rí pé kí ni Ọlọ́run kó ọyọ tògótògó.
ìjà táwọn èèyàn bá ọjà ẹ̀gẹ́ táwọn èèyàn kẹ̀kẹ́ yẹn tí wọ́n yẹ̀yẹ́ rẹ̀ owó ọmọ pé yín tí wọ́n sọ fún ẹni pé múra dáadáa nítorí pé ògo tó níyẹn ti ga jù mo sì fẹ́ kógo yẹn kó rí lò ṣùgbọ́n àlọ́ tó mú ọyọ togotogo lọ́pàá jẹ́ pé kí ni dípò kí wọ́n lù ọ́ pa wọn ò rí ọ lù pa so yẹ̀yẹ́ ẹ̀gàn ẹ̀sìn láti fi gbé rẹ̀ bẹ̀sọ̀ kan láti sọ ìrètí nù nínú ìran tó ní ìtí Ọlọ́run ti ṣètò fún láti mú kí ògo rẹ̀ kó búyọ pátápátá ìwọ tó wá ní ohun gbogbo náà tó ń sọ wípé kí ni àárọ̀ òrọ̀ mọ bí òòdíyàwó fẹ́ òòrọ̀kọ fẹ́ àbí bẹ́bẹ́ àbí ohun bí àtò mìíràn lóríṣiríṣi tó ní bẹ́ẹ̀ pé àlàáfíà kò sí wo Ọlọ́run ló kọ́ ọyọ tògótògó sọ́kọ́ bí àìsàn tó wà yẹn lásán ló fà ní dùbúlẹ̀ àìsàn yẹn náà lásán kọ́ ló fà ní dùbúlẹ̀ àìsàn yẹn o ó ní ìdí kan tó lọ fi mú ọ wà ní dùbúlẹ̀ àìsàn tó yẹ pé a fi gbé ọkọ̀ nílé tó fi wà lọ́sibítù tọkọrin orí ọpẹ́ sí Ọlọ́run àwọn kan ni wọ́n ti kú àwọn kan pẹ̀lú gbogbo owó tí wọ́n ní ìjọba wà ní dùbí àti tí wọ́n rán pé wọn ò lè ṣe kankan mọ́ dípò kí wọ́n mú wọn kí wọ́n fi tọ́jú wọn sọ́mọ tí wọ́n fowó wọn ṣe fàájì ni wọ́n fi ṣe nǹkan míì ni òun gọ́gọ́ fúnra rẹ̀ wọ́n ti gbàgbé rẹ̀ sí hospital ìwọ wọ́n sì rántí rẹ̀ ní hospital ibi tó wà nǹkan rẹ̀ tó náà ni wọ́n mú àwọn ti fi tọ́jú ẹ̀ dípò kí wọ́n lọ́mọ fi ṣe nǹkan míì Ọlọ́run ló yọ ọ́ tògótògó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ tó tiẹ̀ ní kankan pẹ́ẹ́pẹ́ ṣùgbọ́n táwọn èèyàn gbárùkù tì láti mọ tọ́jú rẹ̀ hospital wọ́n wá sọ pé ògo náà dà ìwọ́n tó sọ hospital ó lè dìde wọ́n sì sẹ́ mọ́ ọ̀nà ni wọ́n sì sẹ́ mọ́ sí gbádùn wọ́n sì mọ́ sàwó fún ọ ni oríyàn láti wá mọ tọ́jú láti wá mọ bì ọwọ́ kọ́mọ rí ẹ̀tọ́jú rẹ̀ àwọn pé wọ́n á bì ọwọ́ lásán pé bó ní sọ́ọ́sì gẹ́gẹ́gẹ́ Ọlọ́run ló kọ́ ọyọ tó mọ dìde togotogo kọ́rin ìyàtọ̀ pé sí Ọlọ́run ìwọ tó sọ wípé nítorí pé bóyá òòrùn jẹjẹ lánàá àbí tó pé ọ̀pá ó lánàá oṣù tọ́sẹ̀ mi lò pẹ̀lú gbogbo tí wọ́n lọ wọ́n wó lè rẹ̀ wọ́n wó ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n sì gbá wọ́n sì bàbá sàtò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo tó ń ṣe yun àwáwí ni ẹjọ́ wẹ́wẹ́ ni gbogbo eléyìí Ọlọ́run kú ọyọ ó sì mú ọyọ tògótògó so kọ́ jẹ́ ká kọ́rin pé sí bàbá yẹn wọ́n wọlé wọ́n wó ṣọ́ọ̀bù wọ́n wó ọ̀nà rẹ̀ wọ́n wó gbá wọ́n sì gbá bàbá sàsùn kíní sí gbá ẹni ò tí ẹ fẹ́ mọ kíní kan náà tó ṣe kíní tó ń dé bàbí tó ń là kọjá lọ́wọ́ bómi tọ́lọ̀ bá kú ọyọ sọ̀rọ̀ pé gbogbo tó ń là kọjá tó ń wèwé pé kíní ìṣòro ṣe kíní láti ẹjọ́ láti gbà yìí sọkọ bí ọmọ ráyè sọ gbogbo lẹ́nu o lè náfọ́ láti gbogbo nítorí Ọlọ́run kú ọyọ ó mú ọyọ togotogo ló fi mọ̀ yìí pé ọ̀nla ìṣòro kan kọjá ló fi mọ̀ yìí pé kíni ìṣòro kan bẹ́ẹ̀ náà yẹrẹ ló fi mọ̀ yìí pé kíni ọyẹ kọ́ bọ́ nínú ìṣòro kan ló fi mọ̀ pé nǹkan wọ̀nyí tí ń ṣẹlẹ̀ sọ kì í ṣe kan tí kì í ṣe títí ẹ wèrè tí èrè káàkiri yóò bọ́sọ sí òhùn wọ́n bọ́sọ sí lọ́rùn yóò yàpọ̀ yóò tún bọ́ sí yóò tún yọ sọnù nítorí pé kíni kọ̀ọ̀mọ́ kan ti ń ṣe mọ́ nínú ọpọlọ rẹ̀ ó ti dàrú so gbogbo nǹkan tẹ̀ lórí lójúlójì tó bá bójẹ́ sínú awó fún tangaran tuntun yóò mú yọ̀rọ̀ dá sínú gbalẹ̀ ìgbà ló tó máa jẹ́ ẹgbẹ́ inú tangaran tó dá sí yẹn bẹ́ẹ̀ ni pé inú ìgbẹ́ ló dá sí inú gbalẹ̀ ló tó máa jẹun á sọ fún mi ṣé ọ̀sán ju wèrè yẹn lọ nínú wàá tí wèrè yẹn tá ló ṣe kí ni ta ló yẹ kọ́ ọmọ yẹn Ọlọ́run jù kọ̀tàn síbẹ̀ oúnjẹ tó bá wù ní oúnjẹ tó bá rí ní jẹ oúnjẹ tí wọ́n bá wù tó bá wù wọ́n lè wọ́n jẹ ibi tó bá ti rí omi mu kò bá somi ìgbẹ́ kò bá somi tọ̀ kò bá somi ẹ̀rọ̀fọ̀ lòun tó bá ti rí tó bẹ́ẹ̀ bá ti gbé náà òun ti gbé mu ìwọ́n tí ó tún mọ̀ sọ pé náà o mu omi ẹ̀rọ omi kíní omi inú ìgò omi inú ike ìwọ yóò mu iná ló sì mu wọ́n sọ pé Ọlọ́run kú ọyọ tògótògó wọ́n mọ rírì Ọlọ́run ayé rẹ̀ Ọlọ́run kú ọyọ tògótògó Ọlọ́run mú ọyọ tògótògó ó mú èmi náà yọ tògótògó jẹ́ kájọ yin Ọlọ́run yẹn lógo ìwọ ọ̀hún tí ọ̀gá tá a sọ pé ọpọlọ ẹ ti dàrú tá a ń pè ní wèrè gbọ́ Ọlọ́run kú ọ náà yọ tògótògó nítorí pé kíni àìsàn kan ní bẹ nínú ayé tiẹ̀ náà pẹ̀lú gbogbo bó ṣe ṣe kíni o ìṣẹ́jú kan sí kejì àìsàn yẹn Ọlọ́run lè mú kúrò nínú ayé rẹ̀ sáti mọ rírì rere Ọlọ́run nínú ipò ẹ̀gángangan tó ń ṣe yẹn mọ ìyìn Ọlọ́run tògótògó nítorí pé kíni pẹ̀lú bá a sọ pé o ní àìsàn ìpọlọ tó ọ̀tájà títì mọ̀ kílódétọ̀ lọ bọ́ sẹ́nu títì ẹnu ọkọ̀ kọ́ lọ wọ asáyé tí ibi tí tọkọ̀ gbé ń gbọ́ pẹ̀lú aré lálálálálá tó ti sọ bírèkì rẹ̀ nù kọ́ lọ dúdẹ́ níwájú rẹ̀ tí mọ́tò bá bọ̀ mọ̀ pé ibi títì lè ọ̀yọ̀ kú òkú títì ó tún mọ̀ pé kíni ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ dáadáa àìsàn tí ń bẹ ní ọpọlọ ẹni kó kú ọlọ́sìn ìlàgbà ti lè mú kó so fún ìdí èyí ipò tó wáyé méjì kọ́ bá ọlọ́kàn jẹ́ méjì kọ́ sọ wípé kíni kó tí ọ láti lè sọ wípé kíni ògo náà dà wó bó ṣe bí àṣà ọpọlọ ṣe ń bẹ láyé rẹ tó Ọlọ́run sì ṣọ́ tògó Ọlọ́run sì kó ọyọ tògótògó ló jẹ́ kíkíni kí ọpọlọ kó dàpọ̀ débi kọ́ ọmọ yàtọ̀ títì àti ibi tí èsì títì ọkọ̀ bá ti gbá ọ̀daràn tipẹ́tipẹ́ ojú ọ̀nà tírélà
rélùwé lọ́ba ti lọ sùn sí tí rélùwé ó ti ṣe kí ni yóò ti palẹ̀ rẹ mọ́ àbí àwọn kan tí wọ́n ní bírèkì tó ti gbá ọ dànù bẹ́ẹ̀ tó fi kara gbá bọ́ọ̀lù láì gbé kọ́ lọ wọnú àjọ so ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká parapọ̀ sọ́dọ̀ lọ́rùn ó ní àwọn òpè èmi àti àìsí òpè àwọn aṣíwèrè ènìyàn èmi àti àìsí aṣíwèrè ènìyàn tábà sọ pé àlè mọ rírì títóbi àtagbára Ọlọ́run àlàyé ẹ jẹ́ ká mọ rírì títóbi àtagbára àti orí rẹ̀ nínú ayé wa ìjọba mo nígbàgbọ́ nínú rẹ̀ gbogbo èyí tí mo kà sílẹ̀ láì sọ àwọn tí ìrántí àti ẹni tí mo rántí àti tí ìrántí láti kà sílẹ̀ òṣìṣẹ́ ọ̀kọ̀ọ̀kan lóní tí sọ pé ìwọ tí mo ní ọ̀nà àṣà ọpọlọ asán ni kì í ṣe nǹkan míì so ọmọ tó ń ṣe é ṣe wèrè èyí ṣe aláìlóye tó fún jẹ́ yìí ẹ jẹ́ ká parapọ̀ káàkiri yọ̀rọ̀ lógo ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ẹ jẹ́ ká wá sínú ọ̀rọ̀ ìbátan wípé ẹni bá mọnúrò yọ mọ̀ pẹ̀lú ẹ jẹ́ ká mọnúrò lórí tọ́lọ̀ ṣe fún wa a sì lè dúpẹ́ lọ́wọ́ bá a sì ń lọ yẹ láti yọ̀rọ̀ lógo yẹn ní orúkọ tí Jésù Kristi gbogbo tó jẹ́ ẹ̀dùn ọkàn àti ìkorò àti ìbànújẹ́ ayé wa pátápátá ìyìn ọjọ́ kan yìí ó mú kúrò ó sì sọ fi ayọ̀ dípò rẹ̀ pátá fún wa ní orúkọ tí Jésù Kristi bẹ́ẹ̀ gẹ́gẹ́ àníbáṣe láti mọ ìyìn Ọlọ́run lógo yìí nínú ìyìn ọjọ́ kan yìí Ọlọ́run fúnra rẹ̀ ó dìde tògótògó nínú ọ̀tẹ̀ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí bá àní ṣùgbọ́n àti ayé kọ̀ọ̀kan wá pàdé ẹ̀rírí ayọ̀ ó sì bẹ̀rẹ̀ nínú ayé kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ ni orí kò sì yẹ padà gbogbo ògo sì máa jẹ́ tọ́nà láì àti láláì ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ tí Jésù Kristi. Ega ega baba o ega ega baba ega ega baba mi ega púpọ̀ ega atóbi jùlọ mo ní ega ega lu oṣù àtàjẹ lọ bàbá rere ega atóbi jùlọ ẹlẹ́rù mi oore gbogbo tẹ̀sẹ̀ láyé mi lójoojúmọ́ ṣèbí ọwọ́ agbára ní òun ló gbé mi ró èmi mọ rírì oore ní láyé mi mo ti sọ wípé ẹ̀ga ju ọ̀run àtayé lọ ẹ̀ga bàbá o. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè tán tán àmọ́ o síbẹ̀síbẹ̀ ìwọ̀n ṣe wọ́n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá rere ọpẹ́ mi pọ̀ mi ò lè tán tán àmọ́ o síbẹ̀síbẹ̀ ìwọ̀n ṣe wọ́n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá rere. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán rárá. Gbèsè ọpẹ́ mi pọ̀ èmi ò lágbára láti san o. Àmọ́ síbẹ̀síbẹ̀ n ó ṣe wọ́n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá rere ọpẹ́ mi pọ̀ èmi ò lè san tán n ó ṣe wọ́n tí mo lè ṣe aláàánú mi ẹ má ṣe o bàbá gbèsè ọpẹ́ mi pọ̀ èmi ò lè san tán o. Níbo ní ẹgbẹ̀rún àmọ́ èmi ní ọ̀dùn lọ́wọ́ gbèsè ọpẹ́ mi tán mi ò lè san tán o. Bí mo fi gbogbo ayé kọ́lé ìjọsìn fún Ọlọ́run kò mọ̀ tó kórè tó Olúwa ṣe láyé mi o. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán o. Mo jẹ́ èmi nìkan ni mo mọ̀ gbogbo àgbáyé pátápátá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán o.
àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n sì wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá rere. Èmi ò ní sánsán. Aláàánú mi mo ní gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè sánsán o. Oore bí lọ oore bí bọ̀ agbára mi mọ̀ kọ́. Gbèsè ọpẹ́ mi pọ̀ èmi ò lè sánsán o. Oore jíjẹ mímu ìmọ̀ sí ọgbọ́n mi. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè sánsán o. Oore àlàáfíà oore ayọ̀ tó kúnnú mi nígbà gbogbo. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè sánsán ni mo rí o. Àmọ́ síbẹ̀síbẹ̀ ìwọ̀n tí wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá rere. Mi ò lè sánsán. Ìwọ̀n tí wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá. Olóore ọ̀fẹ́ lẹ́rù níyìn. Ọlọ́run àgbáyé gbé ọ̀gá àtúnbí jùlọ. Olóore ọ̀fẹ́ lẹ́rù níyìn. Ọlọ́run àgbáyé olóore ọ̀fẹ́ lẹ́rù níyìn. Ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá fàánú rẹ láyé mi. Ọlọ́run olóore ọ̀fẹ́ ẹlẹ́rù níyìn gbogbo àgbáyé. Ṣebí wọ́n lọ́lọ́run olóore ọ̀fẹ́ tó fi oore ọ̀fẹ́ rẹ̀ gbà mí là. Ṣebí wọ́n lọ́lọ́run olóore ọ̀fẹ́ tó fi oore ọ̀fẹ́ fàyè gbà mí o. Tó bá jẹ́ ní ti ìwà ní ìwà rere kí ni mo ní? Tó bá jẹ́ ní ti òtítọ́ ní òtítọ́ wo ló wà lẹ́nu mi? Tó bá jẹ́ ti ìrìn ní ìrìn wo ni mo mọ̀ rìn? Tó bá jẹ́ ti ìjókòó ní ìjókòó wo mo mọ̀ jókòó? Tó bá jẹ́ ti sísùn ní oorun wo ni mo mọ̀ sùn? Tó bá jẹ́ ti ẹwà ní ẹwà náà mọ̀ dá o. Oore ọ̀fẹ́ rẹ mọ̀ ni ó mọ̀ fi ṣe mí lógo. Èyí tó fi mú mi yan lójoojúmọ́ tògótògó ni mo ṣe kéde tí gbogbo àgbáyé wípé olóore ọ̀fẹ́ ní bàbá mi ẹlẹ́rù níyìn ní tí mo gbójúlé lọ́rùn àgbáyé mọ̀ ní o. Mo gbé bàbá mi ga alátìlẹ́yìn mi ní olóore ọ̀fẹ́ ẹlẹ́rù níyìn mọ̀ ní àgbáyé o. Gbé ọ̀gá olóore ọ̀fẹ́ bàbá rere o. Èmi kìí ṣe òpè ènìyàn tí kò lè mọ rírì rẹ̀. Èmi kìí ṣe aṣiwèrè ènìyàn tí kò mọ rírì rẹ̀. Mo mọ rírì gbogbo oore rẹ̀ nínú ayé mi. Èmi ṣe ń jó tí mo ṣe yọ̀ tí mo ṣe ń fò gbogbo orúkọ rẹ̀. Nítorí pé ọwọ́ agbára rẹ ló fi mú mi yọ tògótògó. Gbogbo àgbáyé ẹ bá mi kọrin, ẹ bá mi yin bàbá lógo. Òun lolóore ọ̀fẹ́, òun lẹ́lẹ́rù níyìn.
òun lọ́lọ́run àgbáyé. Gbogbo ènìyàn ẹ bá mi gbólúwa ga pẹ̀lú mi. Olóore ọ̀fẹ́ ẹlẹ́rọ nìyí lọ́wọ́ àgbáyé òde ọ̀gá. Kò máa wọ́ bí mo ṣe hùwà. Kò máa wọ́ bí mo ṣe ṣe. Kò máa wọ́ bí mo ṣe sọ̀rọ̀. Ó ṣàtọ́jú mi bí ọmọ tuntun. Kò wọ́ bí mo ṣe hùwà. Ọlọ́run kò wọ́ ó máa wọ́ rárá o bí mo ṣe sọ̀rọ̀. Ọlọ́run tí mo gbójúlé, bàbá tó dára ni, Ọlọ́run tó dára ni, ìsọ̀ Ọlọ́run òrìṣà, ìsọ̀ Ọlọ́run òkúta, ìsọ̀ Ọlọ́run àpáta, bẹ́ẹ̀ kì í sọ Ọlọ́run igi, kì í ṣe ère tí a gbé kalẹ̀, kì í ṣe ti Sátánì. Ọlọ́run ẹlẹ́dà ọ̀run àtayé mọ̀ ní o, òun lọ́lọ́run òtítọ́, Ọlọ́run aláàánú olóore ọ̀fẹ́ oníyànjú jùlọ mọ̀ ní o. Òun ní bàbá rere tí kì í fọ̀rọ̀ mọ́ rẹ̀ ṣeré. Òun lọ́lọ́run ayérayé nígbà àwọn ọmọ tirẹ̀ là lójoojúmọ́ o. Nípòkípò kí wọ́n lè wà lábẹ́ bó ti wù kó rí. Ọba títí wo ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ rẹ̀ láti ṣe wọ́n lógo o. Bóun ni mò ń ké, òun ni mò ń yọ. Gbogbo ayé ẹ pẹ̀lú mi láti ní bàbá lógo. Nítorí ó yé mi yege yege o. Nítorí mo mọ̀ dájú dájú o. Òun ló tó wọ́ agbára rẹ̀ ó mú mi yọ. Togotogo tí mo ṣe ń tàn lójoojúmọ́. Kò máa wọ́ bí mo ṣe wà. Kò máa wọ́ bí mo ṣe ṣe. Kò wọ́ ìwà búburú ọwọ́ mi o. Ó ṣàkó mi yọ togotogo lójoojúmọ́. Ọlọ́run mi kò wọ́ mi. Kò máa wọ́ bí mo ṣe wà. Ọlọ́run kò wọ́ ìrìn ẹsẹ̀ mi o. Bí kò ṣe rí bí kò ti wà o. Mo máa rìnrìn mi o, máa rìn kò máa wọ́ o. Ọlọ́run kò bọ̀ wọ́ èrò ọkàn mi. Búburú ni tàbí rere ni o. Ọlọ́run kò wo ojú burúkú tí mọ̀ kí wọ́n mọ ìkejì o. Ní gbogbo ìgbà tọ̀sán tòru ló tàrí sí kẹ́mi o. Bí ọmọ tuntun tí kò mọ ọdún yàtọ̀ sósì o. Ó kẹ́mi, ó tọ́jú mi, ó pa mí mọ́, ó ń gbé mi ró. Ó fọwọ́ ọ̀tún agbára rẹ̀ dì mí mú o. Ó wá kó mi yọ, mú mi yọ tògótògó o. Ògo tuntun lójoojúmọ́ ló fi ń ṣe mí lọ́ṣọ̀ọ́. Ọlọ́run kò máa wọ́ bí mo ṣe hùwà o. Bí mo ṣe ń ké fún gbogbo aráyé ẹ bá mi yìn lógo kí ilẹ̀ yé. Ọlọ́run kò wọ́ ó máa wọ́ mi mọ́ ẹ sọ̀rọ̀. Ó ṣàtọ́jú mi lójoojúmọ́. Àánú máa lọ sọ̀rọ̀. Bàbá agbára mi mọ̀ kọ́ o, ìwọ ni. Àánú máa lọ sọ̀rọ̀. Bàbá agbára mi mọ̀ kọ́ o, ìwọ ni. Àánú máa lọ sọ̀rọ̀. Nínú ayé mi, agbára mi mọ̀ kọ́ o, ògo ni fún ọ. Àánú máa lọ sọ̀rọ̀. Bàbá agbára mi mọ̀ kọ́ o.
mi wọlé mú jáde láyọ̀ mi mọ̀ ṣe kọ́ o agbára ọlọ́run mọ̀ ni mo ṣe yìn ọ́ lógo. Àdúrà ló sọ̀rọ̀ agbára mi mà kọ́ o. Gbogbo ìrìnàjò mi ó já sí rere kì í ṣe ọgbọ́n mi àbí mi mọ̀ ṣe mi rárá o. Àdúrà ló sọ̀rọ̀ agbára mi mà kọ́ o. Tí mo bá sùn tí mo tún jí láyọ̀ kan o, kì í ṣe pé mo léegun kan àbágbára kan ọlọ́run ni ó sọ̀rọ̀. Bàbá agbára mi mà kọ́ o. Tí mo bá yanu táyé gbóhùn mi ò kì í ṣe pé mo lókun kan àbí ohun mìíràn ọlọ́run ìwọ ni ó sọ̀rọ̀. Agbára mi mà kọ́ o. Ìdí yìí dára àwọn tó dára jù mí lọ́wọ́ àtọ́ kọjá burata oore ọ̀fẹ́ rẹ ni mo bọ̀ rí gbà ọ̀rọ̀ nígbà ó sọ̀rọ̀. Bàbá agbára mi mà kọ́ o. Ìwọ ni oore ọ̀fẹ́ ni mo rí gbà tó fún gba gbogbo láyé mi lójoojúmọ́. Gbogbo ènìyàn ọ̀tá ti pọ̀ tó ìwọ ló kó mi yọ kì í ṣe pé mo lágbára kan o oore ọ̀fẹ́ rẹ ni ó sọ. Bàbá agbára mi mà kọ́ o. Gbogbo ibi tó ti yẹ kí n ṣubú o ìwọ ló kọ́ mi yọ tí mo tún wà lórí ẹsẹ̀ mi tí mo yan padà. Ó sọ agbára mi mà kọ́ o. Tó bá jẹ́ pé nípa agbára mi ni o tipẹ́tipẹ́ o ni mo ti jẹ́ ní ìgbàgbé o pátápátá. Agbára mi mà kọ́ o. Àánú mọ́ ló sọ̀rọ̀ àtóbi jùlọ agbára mi mà kọ́ o. Mo yìn ọ́ lógo. Àdúrà ló sọ̀rọ̀ ẹ̀yin ni Olúwa àtóbi jùlọ ẹ̀yin ni Olúwa arúgbó ọjọ́ ẹ̀yin ni Ọlọ́run ìbẹ̀rẹ̀ ohun gbogbo ẹ̀yin náà láti lẹ́yìn tì mí ní ojoojúmọ́ o. Ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Ọlọ́run ọba tó gbé mi ga o tó ṣe mí lógo o lójoojúmọ́ nígbà gbogbo níbi gbogbo o. Ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa. Ìrànlọ́wọ́ yín ni mo rí gbà lọ gbogbo gbà ó tí mo fi lọ tí mo ń bọ̀ ní rẹ̀rẹ̀ o. Ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa. Ẹ̀yin ni Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ o tó ń gbé nígbà tó ṣe mí lógo táyọ̀ fi yọ̀ mí o. Ẹ̀yin ni Ọlọ́run bàbá tó sọ̀nà mi ní rere tó kọ́ mi tó tọ́ mi o tó ń ṣáájú mi ní ọ̀rọ̀ àjò mi gbọ́ngbọ́n. Jíjẹ mímu mi Ọlọ́run bàbá àgbà o ẹ̀yin nìkan lọ́ba tó ń pèsè rẹ̀ fún mi ẹ ṣé o. Ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa. Mo dúpẹ́ mo yìn ọ́ lógo
ọba mi o torí ẹ̀yin lọ́lọ́run bàbá ọmọ tó gbé mi lékè o. Olúwa Jèhófà ẹ̀yin Olúwa ọba ńlá. Òkè ńlá 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 ńlá. Òkè wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́. Èjì lílẹ̀ 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 kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run ẹ ti tóbi tó. Ẹ tóbi Olúwa. Òkè òkè ńlá ńlá. Òkè wẹ́wẹ́. Ìjì lílẹ̀ lílẹ̀ ò lè dúró níwájú rẹ̀. Òkè ńlá tó ga jùlọ òkè wẹ́wẹ́. Ìjì lílẹ̀ kò lè dúró níwájú rẹ̀. Bàbá o Ọlọ́run ẹ ti tóbi tó. Ẹ tóbi Olúwa gbogbo ọ̀gá. Òkè ńlá 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 òkè wẹ́wẹ́. Lílẹ̀ dúró níwájú Ọlọ́run tóbi tó. Ẹ tóbi Olúwa. Ẹ ti tóbi tó Ọlọ́run ayérayé. Ẹ ti tóbi tó Ọlọ́run atóbi jùlọ. Ẹ tóbi tètè ayé kò mọ̀ gbà yín. Ẹ tún tóbi tètè ọ̀run kò tún gbà yín. Ẹ̀yin ta ni alágbára tí kò sí òkè kankan èyí tó lè dúró níwájú rẹ̀ láti dí lọ́wọ́, láti dè lọ́nà, láti takò rárá, láti gbé ṣubú àbí jẹ́bi kọ̀mọ́lẹ̀. Ẹ̀yin lẹni náà tó lágbára tó tóbi jùlọ tí kò sí òkè kan tó lè gbé yín pamọ́ o. Ọlọ́run ayérayé alágbára jùlọ. Èmi yìn ológo mò ń kọrin ọpẹ́ sí ọ. Ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ bàbá ni mò ń kọrin pé. Ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, màá ti gbé Jésù ga. Ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, èmi ti yìn bàbá lógo. Ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, mò ń yìn bàbá lógo. Ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, ìjó ọpẹ́ mi mọ̀rẹ́ o, mò ń yìn bàbá lógo. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀bá ayé ayé. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀bá ayé ayé. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀bá àwọn ọba o. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀bá ayé ayé. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ o. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀lọ́run àwọn ọlọ́run. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀bá ayé ayé. Ní gbogbo gbà lọ́jọ́ gbogbo ẹnu mi yóò máa kọrin hallelujah ṣẹlẹ́rù ní bàbá. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ̀bá ayé ayé. Dípò dípò kí n lè bára mi o. Ẹnu mi yóò mọ ìbàbá lóko. Nítorí èmi kì í sọ̀gbẹ̀ ènìyàn.
mo dúpẹ́ o ẹnu mi yóò máa kọrin aleluya sọba títí láéláé. ẹnu mi yóò máa kọrin aleluya sọba ayérayé. Nítorí èmi kì í ṣàṣìwèrè ènìyàn tí kò mọ rírì rẹ̀ ni mo ṣe ń pariwo wípé ẹnu mi yóò máa kọrin aleluya sọba arúgbó ọjọ́. Ẹnu mi yóò máa kọrin aleluya sọba ayérayé. Ẹnu mi yóò, ẹnu mi yóò, ẹnu mi sẹ́, ẹnu mi mò ń ké o. Ẹnu tèmi lèmi sọ, èmi ò sọ tirẹ̀. Láti inú ọkàn mi wá ni mo ń tẹnu mọ́. Ẹnu mi yóò mọ kọrin aleluya sọba tó wà títí lọ. Ẹnu mi yóò mọ kọrin aleluya sọba ayérayé. Òkè mò ń sọ tèmi, òkè mi kò mọ tirẹ̀ rárá. Láti inú ọkàn mi wá òun ń tẹnu mọ́ wípé ẹnu mi yóò mọ kọrin aleluya sọba tó ń gbà mí là ó. Ẹnu mi yóò mọ kọrin aleluya sọba ayérayé. Ẹnu mi o, ẹnu mi o, ẹnu mi o, ẹnu mi o, ẹnu mi o yóò mọ yin bàbá lógo ní gbogbo ọ̀nà o. Ẹ bá mi gbé ga o, ẹ bá mi yin bàbá lógo. Ó ní iṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rìndì Ọlọ́run tí mo gbójú lé. Ẹ bá mi gbé ga o, ẹ bá mi yin bàbá. Ó ní iṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rìndì Ọlọ́run. Ẹ bá mi yin bàbá lógo. Ẹ bá mi fọpẹ́ fún bàbá mímọ́. Ẹ bá mi gbé ayérayé ga o. Ẹ bá mi fògo fún bàbá rere. Òun lọ́ba tó gbáyé mi là o. Òun lọ́ba tó gba ìdílé mi là o. Òun lọ́ba tó kó mi yọ nínú ewu gbogbo. Ọwọ́ agbára rẹ̀ ló fún mú mi yọ tògótògó. Oníṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rìndì fún bàbá tí mo gbójú lé. Ẹ bá mi gbé ga o, ẹ bá mi bàbá. Oníṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rìndì Ọlọ́run wa. Ẹ bá mi gbé bàbá ga o. Ọlọ́run tẹ́nikẹ́ni kò lè rí di rẹ̀ rárá. Òun ló sọ mí dáṣẹ́gun ńlá. Tí gbogbo ayé fi wádìí mi kí mo lè rí di mi. Òun lọ́ba tó ń gbé mi lórí sókè nígbà gbogbo. Tó sọ mí dá lágbára níwájú ènìyàn gbogbo. Ọlá rẹ̀ ni mò ń jẹ lójoojúmọ́ o. Tí ayé fi rí mi lẹ́ni tó mọ̀ ọ́n ṣe jùlọ. Láì mọ̀ wípé olóòtú ńlá ni mí. Ọlọ́run ló ń ṣe agbára tèmi nígbà gbogbo. Mo ti ń ké o, gbogbo ènìyàn pátá o. Ẹ bá mi gbé bàbá mi ga o. Ẹ bá mi yin bàbá mi lógo. Òun ló níṣẹ́ ìyanu ńlá nínú ayé mi o. Àwa mọ̀rìndì Ọlọ́run tí mo fẹ́ yìí o. Ẹ bá mi gbé ga o. Ẹ bá mi gbé ga o. Ẹ bá mi bá. Oníyanu ni àwa mọ̀rìndì Ọlọ́run wa. Ẹ bá mi forúkọ bàbá, èmi tó jẹ́ mi orúkọ ńlá. Èmi ni máa ṣe ẹ bá mi forúkọ bàbá o. Èmi ni orúkọ ńlá. Èmi ni máa ṣe bẹ̀rù. Ẹ bá mi forúkọ tóbi jù.
olórúkọ ńlá 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 orígèrègèrègèrè tàbí ọ̀hún ọba tó lókè tó ní ilẹ̀ tó kárí ayé èmi ni má ṣe bẹ̀rù ẹ bá mi orúkọ tóbi jùlọ èmi ni ńlá ni ẹ bá mi orúkọ bàbá mi mọ̀ ó jẹ́ èmi orúkọ ńlá ẹ bá mi orúkọ Ọlọ́run tó yọ mí tògbótògbó ńlá olórúkọ ńlá 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 onígèrègèrègèrè tàbí ọ̀hún ọba tó ní ilẹ̀ tó kárí ayé èmi má ṣe bẹ̀rù ẹ bá mi orúkọ tóbi jùlọ ẹ bá mi orúkọ bàbá mi mọ̀ ẹ bá mi orúkọ Ọlọ́run àgbáyé ẹ bá mi orúkọ léjì gbàròyé ẹ bá mi orúkọ lọ́wọ́ ńlá ẹ bá mi orúkọ agbanilágbàlà ẹ bá mi orúkọ agbanilágbà pé olórúkọ ńlá 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 orígèrègèrègè ìdábí ọ̀hún ṣe ọba tó lókè tó ní ilẹ̀ tó kárí ayé èmi má ṣe bẹ̀rù. Bàbá àgbà arúgbó ọjọ́ ìwọ ni. Bàbá àgbà arúgbó ọjọ́ ìwọ nìkan ni ìbẹ̀rẹ̀ òpin ohun gbogbo pátá ọba tó gbà wọn yàn fẹ́ là èbí wọ ló sàwọn àyànfẹ́ lógo ìwọ Ọlọ́run tó ní gbogbo ògo ìwọ Ọlọ́run ló ní gbogbo ìyè pátá ìwọ ni Ọlọ́run tí kìkì ògo rẹ pẹ̀lẹ́ ní tẹ́lẹ̀ ìwọ lọ́lọ́run tí kìí fèyí rẹ fèrè gbígbẹ́ èmi mọ rírì rẹ ni mo ṣe ń jọ́ tí mo ní èmi kọrin ọpẹ́ ògo sí ọ bàbá rere ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ láti mọ gbéga ní gbogbo gbà ìwọ ló bàbá rere látóbi jùlọ láti gba gbogbo ògo kò yẹ ọsọ kò yẹ ajẹ kò yẹ ẹmẹrẹ kò yẹ oṣèlú kò yẹ oríta kò yẹ adáṣe kò yẹ pásítọ̀ kò yẹ ìmọ̀ràn kò yẹ rẹ́vẹ́nì kò yẹ dókítà kò yẹ báyẹ̀mí kò yẹ ìyá mi kò yẹ bàbá o kò yẹ dáadáa mi kò yẹ anybody láti gbà ògo.
nìkan ló yẹ ìwọ nìkan ló tọ́ sí ìwọ nìkan ló yẹ láti mọ ìyìn lọ́jọ́ gbogbo bàbá àgbà àti ògo ìwọ ló yẹ ìwọ ló yẹ ìwọ ló yẹ láti gbà bàbá àgbà arúgbó ọjọ́ ìgbà ògo ìwọ lọba tó dá wa láre o ìgbà ògo èmi wọ lọba tó gbà wá là lójoojúmọ́ ìgbà ògo ìwọ lọba tó ṣe wá lógo níjoojúmọ́ ìwọ lọba tó ṣàgbára wa o ìwọ lọ́lọ́run alátìlẹ́yìn wa ìwọ lọ́lọ́run aláráyé títí ayé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí ayé lèmi ọmọ ìyá o ìwọ ló yẹ láti gba ògo ìwọ ló yẹ láti gba ògo ìwọ ni o láti gba ògo ìwọ ló yẹ láti gba ẹ pè é lórúkọ tó ń jẹ́ o ọlọ́run ìyanu ọlọ́run àgbáyé ọlọ́run àtóbijò ọlọ́run alágbára ńlá olórúkọ jòjọ ìyanu lórúkọ rẹ ẹ bá mi pè lórúkọ tó ń jẹ́ ọlọ́run ìyanu ọlọ́run ìyanu ẹ pè é lórúkọ tó ń jẹ́ ẹ bá mi pè é o kí gbogbo ayé kó gbọ́ ẹ bá mi gbóhùn sókè o ẹ bá mi pè lórúkọ tó ń jẹ́ ọlọ́run ìyanu mọ̀ ní o òun ló ń fàyè mi dára ire lójoojúmọ́ ní ọjọ́ gbogbo nígbà gbogbo ìyanu rẹ̀ kò láfiwé o ìyanu rẹ̀ kò láfijọ́ o nínú ìjókòó mi ó ṣe ìyanu ńlá oorun mi ìyanu mọ̀ ní o sísùn mi ìyanu mọ̀ ní o ọ̀rọ̀ tí mo sọ ìyanu mọ̀ ní o ojú tí mo fi ríran ìyanu ní ọwọ́ tí mo fi lòlò ìyanu ní o etí tí mo fi gbọ́rọ̀ ìyanu mọ̀ ní o irun orí mi ìyanu rẹ̀ ní o orí mi tó tóbi ìyanu rẹ̀ ní o apá mi tí mo ní ìyanu rẹ̀ mọ̀ ní o ẹsẹ̀ mi tí mo fi rìn ìyanu rẹ̀ mọ̀ ní ọwọ́ ọrùn mi gbogbo ìyanu rẹ̀ ní ìka mi tí mo ní ìyanu rẹ̀ mọ̀ ní o ọrùn mi tó gbórí dúró ìyanu rẹ̀ ní àyà mi tí mo ń fẹ̀ lójoojúmọ́ ìyanu rẹ̀ mọ̀ lè yí o ikùn mi tó wà nínú mi ìyanu rẹ̀ ní ìyanu rẹ̀ mọ̀ ní o
ọkàn tí mo fi mú nígbà gbogbo ara ìyanu rẹ̀ mọ̀ ní o ìmú tí mo fi mú sóde síta ìyanu rẹ̀ mọ̀ ní o èyí tó wà lẹ́nu mi ńkọ́ ara ìyanu rẹ̀ mọ̀ ní o àwọn tó wà lẹ́nu mi ńkọ́ ara ìyanu rẹ̀ mọ̀ ní o ẹ̀jẹ̀ tó ń sàn nínú àgọ́ ara mi ìyanu rẹ̀ mọ̀ ní o egungun tó bẹ̀ ní àgbàrá mi ara ìyanu rẹ̀ mọ̀ ní o ìsàn tó wà lára mi o ìyànfọ́ máa ṣe rà lọ́jà rárá o ìyanu rẹ̀ mọ̀ ní èyí omi tó ń bẹ nínú àgọ́ ara mi ògùn tó yọ lára mi o ìyanu ọlọ́run mọ̀ ní ara mélòó mo fẹ́ kà nínú oore rẹ̀ òun rẹ̀ tó rọ̀ lé mi lórí kò mọ̀ sọ́wọ́ òdì sí mi rárá ìyanu rẹ̀ tún lé léyìí náà òjò tó rọ̀ lé mi lórí o ó tù mí lára ó ṣe mí lóore ní ó bò fún ayé mi mọ̀ ní o ìyanu ọlọ́run tún lè yí o atẹ́gùn rẹ̀ tó fẹ́ nígbà gbogbo kò sọ́wọ́ òdì sáyé mi o ó fi mí lọ́kàn balẹ̀ ó mú kára kótó mi ní ìyanu ọlọ́run tún lè yí o ilẹ̀ tí mò ń tẹ̀ ọ́ kò gbà bọ̀dé ibi tì mí rárá ìyanu ọlọ́run tún lè yí o ohun gbogbo tó dá pátápátá gbogbo wọn wọ́n fi ìfẹ́ bá mi ṣe ìyanu ọlọ́run tún lè yí o gbogbo ẹni tó mọ̀rẹ́ olúwa o ẹ bá mi gbóhùn sókè wípé òun lọ ọlọ́run ìyanu ẹ bá mi porúkọ bàbá mi orúkọ tó lè yẹn ìyanu bàbá lọ́run ìyanu ni ó ọlọ́run ìyanu. Ìgbà tí mo wo wájú mi ọlọ́run ìwọ nìkan ni mo ń rí ìgbà tí mo bá tún wẹ̀yìn mi ọlọ́run ìwọ nìkan ni èmi rí àtọ̀tún àtòsí ní bàbá agbára rẹ ló gbé mi ró ìgbà tí mo bá wo wájú mi sẹ́ ọlọ́run o ìwọ nìkan lèmi máa ń rí ìgbà tí mo bá tún bójú ẹ̀yìn ọlọ́run àní ìwọ nìkan ṣoṣo lèmi máa ń rí àtọ̀tún àtòsí mi agbára rẹ̀ mà ló ń gbé mi ró ni mo ṣe kẹ́lẹ́ sí àgbáyé wípé ó ṣe bàbá àgbà o arúgbó ọjọ́ ẹlẹ́rù mi èmi ni mo ṣe bẹ̀rù èmi ni mo ṣe kọ̀yà bẹ́ẹ̀ nìyẹn ti pọ̀ tó nínú orílẹ̀-èdè àgbáyé ìgbà gbogbo ẹ̀rọ tí èmi ti rere bàbá o. Ọlọ́run wá lẹ́yìn láti bọ̀ tó nílé ayé ẹ̀rọ ẹ ṣé o
ayérayé bàbá ọlọ́run mi ọlẹ́gbà mi àtọ́bí ọ̀tọ́ nílé ayé ẹ̀rù jẹjẹ èmi gbé ọ̀gá oyè ọlọ́run mo kọ́ báyìí mo ń jó mo ń lọ́lọ́gbọ́ orí ọpẹ́ mi mọ̀lẹ́ ayé ọlọ́run ìgbà gbogbo ojúmọ́ báwo wájú ìwọ nìkan ṣoṣo lèmi mọ̀ rírí bí mo bá tún wẹ̀yìn mi èmi kò mọ̀ rẹ́ nìkan àìwọ nìkan ṣoṣo àtún àtòsí mi bàbá rere ìwọ nìkan ló ń gbé mi ró. Bí mo ṣe pariwo létí gbogbo àgbáyé ọ́ ẹ máa ṣe ọ́ àtúndé ìjọ bàbá àgbà ènìyàn mi ò fi pọ̀ tó ayé ẹ̀rọ àti ẹ̀yìn nìkan lọ́pẹ́ èyí ń yẹ. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, alágbára fún ẹlẹ́rù nìyí ológo dídán. Ìgbà gbogbo lèmi yóò mọ tó lèmi yóò mọ ìyọ́ bàbá. Èmi yóò mọ gbogbo ìyọ́ lábọ̀. Alágbára ọmọ ṣé o, alóbìnrin ọmọ ṣé o, ẹrù jẹjẹ ọmọ ṣé o, èmi ni máa ń kóyà ọmọ ṣé o, ó ṣé bàbá. Ẹ ṣé ọlọ́run mi, ènìyàn ti gbà tó nílé ayé. Èmi ọmọ nìyàn gbàgbọ́ orúkọ rẹ̀ ga. Ìwọ sáà mọ́ kàtìlẹ́yìn mi jáde orúkọ rẹ̀ ga. Èmi ọmọ nìyàn orúkọ rẹ̀ ga. Ìwọ sáà mọ́ kàtìlẹ́yìn mi jáde orúkọ rẹ̀ ga. Èmi fìjọ́ yìí ọmọ gbé orúkọ rẹ̀ ga. Èmi fìjọ́ yìí ọmọ fògo fún ọ. Èmi yọ ọmọ fìjọ́ mi yọ máa mọ̀ kọrin ọpẹ́ tí ọ nígbà gbogbo láyé mi nítorí pé ìwọ nìkan láti rẹ̀ tèmi. Èmi ọmọ nìyàn èmi ni ọlọ́gbọ́ máa fọ gbogbo ọ. Èmi ọmọ nìyàn nígbà gbogbo máa gbé orúkọ rẹ̀ ga nítorí ìwọ nìkan ò láti lẹ́yìn tèmi. Èmi àlùmọ́ ọjọ́ ẹlẹ́rú nìyí wọ́n sáà láti lẹ́yìn lórí orúkọ rẹ̀ ga. Èmi ọmọ nìyàn bàbá ní gbogbo ayé mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Èmi yóò mọ ọ̀nà ọpẹ́ sí i. Mi yóò mọ fìdí tóbi rẹ̀ pẹ̀. Mi yóò mọ ìyókò fún ọ. Lẹ́yìn ènìyàn kan níwájú ènìyàn púpọ̀ ní gbogbo àgbáyé èmi yóò mọ ìyàn o. Màmá pò kìkìjì tóbi rẹ̀ wípé lẹ́yìn rẹ̀ o kò tún sọ lọ́rùn mìíràn ọmọ bàbá orúkọ rẹ̀ ga. Ìwọ sáà láti lẹ́yìn mi àgbẹ̀ orúkọ rẹ̀ ga. Èmi ọmọ ìyàn ọlọ́run máa gbé orúkọ rẹ̀ ga. Nígbà gbogbo láyé mi màmá ìyàn lógo. Èmi ọmọ bàbá orúkọ rẹ̀ ga. Ìwọ sáà láti lẹ́yìn mi àgbẹ̀ orúkọ rẹ̀ ga. Kò lè sómi rárá láti máa kọrin ọpẹ́ sí ọ, láti máa fògo fún ọ, láti máa fi fún ọ lọ́jọ́ gbogbo. Mo gbé orúkọ rẹ̀ ga. Ìwọ sáà láti lẹ́yìn mi lágbé orúkọ rẹ̀ ga. Èyí ẹ ọlọ́run mi, ìwọ tó ń gbọ́ àdúrà
ògo yẹ ọ́ Ọlọ́run mi, ìwọ tó ń gbọ́ àdúrà. Ìyẹn Ọlọ́run, ọba tó ń gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run, ọba tó ń gbọ́ àdúrà. Ògo ni fún ọ bàbá àgbà o, ìwọ tẹ́tí rẹ kò wúwo láti gbọ́ tiwa. Ògo ìyìn ọlá ni fún ọ̀wá tó bèè jù, ìwọ tó fọwọ́ agbára rẹ gbà wá là o. Èyí yẹ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́, mẹ́ta nínú ọ̀kan, ògo ìyìn lágbàpadà sọ́dọ̀ rẹ. Ọpẹ́ wa mọ̀ rèé ayérayé bàbá, ìwọ tẹ́tí rẹ kò wúwo láti gbọ́ tiwa, tọwọ́ rẹ kò kúrú láti gbà wá là. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ó múlérí rẹ ṣẹ, oníkàké pè ọ́ ìwọ yóò dá wa lóhùn. Àwa ti kéèké ọ́ ó ti gbọ́ tiwa, làwa ṣe yìn ọ́ lógo, là ń ṣe fọpẹ́ fún ọ. Ògo ni fún ọ bàbá àgbà o, ó ṣe ìyẹn Ọlọ́run wa. Lọ́gbọ́n àdúrà wa, ògo yẹ Ọlọ́run, ọba tó ń gbọ́ àdúrà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo béèrè fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ, èyí tí gbogbo ògo tó lè mọ jẹ́ tìrẹ nínú ayé mi ju bó ṣe jẹ́ lọ. Bàbá, kún mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Ní àkọ́tún àti ọkọ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí gbogbo ògo àjẹ́ ló tún lè mọ jẹ́ tìrẹ bó jẹ́ tìrẹ nínú ayé mi lọ, èyí tí èyí ògo ló tún lè mọ jẹ́ tìrẹ bó jẹ́ tìrẹ mi lọ. Àìní gbogbo ọ̀nà bàbá kún mi fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́. Èyí ní ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Èyí ní ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Ní gbogbo ọ̀nà kún fún ẹ̀mí àti agbára ẹ̀ṣẹ̀ yorùbá tó fẹ́ pàtàkì àwọn òṣèlú. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún. Èyí tẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ pẹ̀lẹ́ ní olùtíwọ́ àbí òdìnà fún mi láti lè mọ ìyàn, láti lè mọ gbóhùn ọ̀gá, gbogbo wọn wá di òkú, wá di ìlò lórí àtẹlẹsẹ̀ mi. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ wo fún agbéwọ̀ mi lódìdí. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ Olúwa agbéwọ̀ mi lódìdí. Ìjẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo ojú ayé mi ṣe àyè èmi ò lè mọ fi ayọ̀ àtúntò yìí orúkọ gbórúkọ rẹ ká. Èdè kì yóò ṣe ohunkóhun kan èyí tí ó lè ṣe ìdíwọ́ àbí ìdílé àbí àtakò fún mi. Àyè láti mọ gbórúkọ rẹ ká, àyè láti mọ ìyàn. Ìjẹ́ pé gbogbo ohun àtàgbà ìjọba yóò kó tó wá fẹ́ ṣe ìdíwọ́ àbí ìdílé fún mi. Àyè kíkọ ló mọ ti kíkọ lò, àyè ó sì mọ jùlọ lóló, àyè ó sì mọ di àtẹ̀pá àti àtẹ̀gbé ní àtẹ̀lẹsẹ̀ mi. Olúwa ọmọ ṣé o, ológojì ọmọ ṣé o, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́. Èyí náà mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn lódìdí. Èyí náà mi mímọ́ àti agbára mo bèrè fún agbóhùn lódìdí. Èyí náà mi mímọ́ àti agbára Olúwa agbóhùn lódìdí. Gbogbo tó mìíràn kún fún ẹ̀mí àti agbára rẹ. Ìjẹ́ pé gbogbo ohun àtijọba tí bàtà agbára yóò kó òun jẹ. Àdúrà fẹ́ pẹ̀lú olùsíwọ́ àbò ìjìnlẹ̀ àbò ìjọba fún láti mọ èèyàn láti mọ àní títẹ̀ ìpàdé ọmọ ìtẹ̀pá. Àdúrà mọ kúdà àdúrà mọ ṣòwò bàbá kún fún ẹ̀mí àti agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Tó pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún, Olúwa gbé wọ̀ mí lódìdí. Ìjẹ́ pé níbi gbogbo nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ọjọ́ ayé mi, àyè ó tún lè mọ gbà mí láti lè mọ ìyàn ju bó ṣe yàn lọ. Àyè tún lè mọ gbà mí láti mọ fògo fún ọ ju bó ṣe fi fún ọ lọ. Bàbá kọ́ mi fún ní ẹ̀mí àtàgbára rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Agbára àti ẹ̀mí mímọ́ mo béèrè fún ayé agbéwọ̀ mi lódìdí. Agbára àti ẹ̀mí mo béèrè fún ayé agbéwọ̀ mi lódìdí. Tí gbogbo tó fi akun fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún ẹ̀jẹ̀ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo àmì òkò òkìlẹ̀ tí láyé. Àyè tó lè mọ gbàgbé oṣù gbàgbé láti mọ ìyàn ológo lọ. Àyè tó mọ gbàgbé láti mọ fọpá ìdàgbé bó ṣe gbòòrò, láti mọ ìṣó níwájú, láti mọ ìyọ̀ níwájú, láti mọ dá gbogbo gbàrà sóde, láti mọ polówó tuntun mi lọ́dún gbogbo àgbáyé. Nígbà àríwọ̀ nìkan lọ́lọ́run Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́, Olúwa kún fún agbára, Olúwa kún fún ẹ̀mí mímọ́. Èyí náà mi mímọ́ àti agbára mo béèrè fún agbéwọ̀ lódìdí. Èyí náà mi àti agbára mo béèrè Olúwa agbéwọ̀ lódìdí. Ní
gbogbo rẹ̀ kún fún agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ ṣe àjọba kún fún lẹ́mìí àtàgbára rẹ̀ ayélujára kún fún lẹ́mìí àtàgbára rẹ̀ gbogbo tó fi àfikún fún lẹ́mìí àtàgbára ṣe ní orúkọ Jésù ìlẹ́mìí àtàgbára mọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo ń bẹ̀rẹ̀ fún iná mi mímọ́ àtàgbára ní àkọ́tún tí gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run ni ọ̀yà pátúbọ̀ sóbi di apáta ìjìgboro iná àtàràjòrò nínú rẹ̀ gbogbo ìjọba àti agbára àti ègún àti ìgbà àti májẹ̀mú òkùnkùn sátánà àtàrí kiri gbogbo ọ̀yà wọ́n tó mọ̀ ti ìkọlù àti ìlòlúlú fún mi tó àti wá lọ wọ́n tó mọ̀ ti jíjòrò tẹ́rú fún mi tó àti wá lọ àní èké tó bá tó kọlù mi kó tó bọ̀ mọ̀ kọ́ mọ̀ fọ́ tuntun láti láti sọ́kọ́ pátá ju àti wá lọ ìyẹn pé nínú rẹ̀ wá tó bọ̀ sóbi di apáta ìjìgboro iná àtàràjòrò nínú rẹ̀ ètí kọlù ètí náà lórí tí ń jòrò tẹ́rú ìtẹ́pẹ́ ní kẹ́ tó bá kọlù àmọ́ fọ́ tuntun láti láti ṣe kankan pátápátá ní ọ̀tún àti wá lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára ọ̀tún èyí náà mi máa kọ́ tún gbogbo agbó wọn lódìdí àwọn àti àtọ̀ ọkọ mi fún náà mi máa tagbára rẹ ṣe ẹ̀yà àtọ̀ ọkọ fún náà mi máa tagbára rẹ ọ̀yà àdúrà àtọ̀ sọ mi jẹ́ apáta ìdìbò yìí ní àtàràjò nínú rẹ àtọ̀ sọ mi jẹ́ apáta ìdìbò yìí ní àtàràjò nínú rẹ ìjẹ́ ẹgbẹ́ àti gbogbo agbára tí ó bá yíwá àti ìjọba àti kòkòrò àti tànà àjẹkẹrẹ gbogbo apáta gbogbo ègún èpà tí máa jẹun gbogbo èyí òkò jẹ àìkíkọlù ọmọ ti kọlù fún pátá àìlọ́dún ọmọ ti lọ́ọ̀lù fún pátá àìjọ́lù ọmọ ti jọ́lù fún pátá àìláìmúni àkàkàrà èyí pé èké tó bá kọlù àmọ́ fún tún pátá olúwa àìwátọ̀ sọ mi jẹ́ apáta ìdìbò nínú rẹ èyí ní àtàràjò nínú pátá ìjẹ́ pé àyè gbogbo ìjọba àtàgbà àti gbogbo ìwé àti májèmájè ti gbogbo àbátá ìjọba wọn fẹ́ kó nira fún láti mọ yìnyín nínú àyàtọ̀ pé nínú ìdùnnú náà ọpẹ́ àìdógo àìkúbo àìkótìmọ̀jì kọlù àti lọ fún bàbá táwọn olùkọ́ tó fi ṣe àìní èyíkéyìí yóò kó jẹ́ àyè tó bá ní gbogbo ẹ̀dọ́ afárá hàn àìní gbogbo ọ̀nà àbí nínú àjọyọ̀ ní ìgbésí àbí nínú túmọ̀ àìkótìmọ̀jì kọlù kọ́mọ̀jì lọ fún bàbá táwọn olùkọ́ tó ṣe àìkótìmọ̀jì tí òun tó fún bàbá táwọn olùkọ́ èyíkéyìí tó bá kọlù ya kọ́mọ fún òtútù lóko tó ṣe àjàṣe kankan bàbá kún fún ẹ̀mí mímọ́ ńlá kún fagbára rẹ̀ sọ́bìjà pàtàkì gbòòrò látàjú nínú ẹ̀dá lọ ẹ̀yà sọ́bìjà pàtàkì gbòòrò látàjú nínú ẹ̀dá lọ sọ́bìjà pàtàkì gbòòrò látàjú nínú ẹ̀dá lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àkọ́tún agbára àti lẹ́mìí mọ̀rẹ́ mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì ẹ̀yà wàá túbọ̀ sọ mi di ẹrù lá àti jìjì lẹ́nu ọ̀pọ̀ adájọ́ àti wà lọ ìjọjẹ́ pé kí ni kì yóò tún sí ẹnikẹ́ni agbára bí ohunkóhun kan tó tún lè di ìyọ̀nà àbí ìnira fún mi àbí ìdíwọ́ àbí ìdènà fún mi láti mọ ní ẹ̀rírí ayọ̀ tó ga jùlọ ní gbogbo ọjọ́ ayé mi tí gbogbo yóò fi mọ jẹ́ tèbó jẹ́ tẹ̀rẹ̀ lọ ìtàbá wa rí èyíkéyìí tó bá dán wò àríkíkọ́ àríkọ́bọ̀kú láìsí àánú tí ṣòfò kọ́mọ ṣòfò láìsí àánú kankan àti ohun àtìlẹ́ àtọ̀nà rẹ̀ gbogbo ọ̀tá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára rẹ àti náà nígbà rẹ mo bẹ fi ní àkọ́tún wa gbé wọn lódìdí àní agbára àti náà nígbà rẹ mo fi ní àkọ́tún wa gbé wọn lódìdí ọ̀yà nídò yàtọ̀ sọ mi ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ náà padà tó wa lọ láti bọ̀ sọ mi ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ náà padà tó wa lọ àti láti bọ̀ sọ mi ti ẹ̀rù ńlá àti ìjìnlẹ̀ náà padà tó wa lọ ní orúkọ Jésù Kristi àní jọ́kẹ́ wọn kọ́ mọ̀ sí sí mọ̀ àní láti jẹ́ ìyọ́ lẹ́nu àbí ìnira fún mi mọ̀ láti mọ yìnyín láti mọ gbogbo láti mọ sọ nípa tóbi rẹ àní láti mọ gbogbo tóbi rẹ àní kọ́ mọ̀ sí sí àgbà àbíjọba kàbẹ́ẹ̀ni kẹ́ni kọ́mọ́ àní láti mọ sí ìnira fún mi àní láti mọ tako ogun àṣírí mi mọ̀ ìjàmbá yìí kéyìí tó bá dán o akọ́bọ̀ ṣègbè wà tágbà àtìlẹ́ rẹ̀ àìkọ́bọ̀ di kọ́bọ̀ jẹ́ ohun ìpàdé kọ́bọ̀ dá àìlú mà ti jẹ́ àwọn ọmọ olùkọ́ àìdọ́dọ̀ bàbí náà tún ní gbèsè àìdẹ́nikẹ́ni tó àtúntì jẹ́ yọlọ́nù mìíràn àgbégbò mìíràn àbídìlára àbídìlá àbídìlá fún mi láti lè mọ ní ayọ̀ àti dúdú láti mọ yàn láti mọ gbẹ láti mọ ní ẹ̀rí àtúrògùn jùlọ àìkọ́bọ̀ parukọ́mọ̀ sùn sí màtàrà rẹ̀ àìkọ́bọ̀ parukọ́mọ̀ sùn sí màtàrà rẹ̀ àìkọ́bọ̀ ti àtẹ̀pádà àti ẹ̀sà àwọn ènìyàn ṣe olùkọ́ àìkọ́bọ̀ mọ̀jẹ̀ nípa àbúrò kọ́sì mọ̀jẹ̀ náà jẹun ẹni yòówù kó wò kó jẹ yòówù kó gun rẹ̀ bàbá yakun bàbá àti lẹ́mìíràn sọmi ti ẹ̀rù ńlá àti jìnnìyàn náà tọ́jà sọmi ti ẹ̀rù ńlá àti kọ́mfúnlẹ̀ máa tàgbà sọmi ti ẹ̀rù ńlá àti jìnnìyàn náà tọ́jà tó sọmi ti ẹ̀rù ńlá àti jìnnìyàn náà tọ́jà ìjẹ́ pé gbogbo ẹnikẹ́ni yòówù kó wò kó jẹ agbẹ́ yòówù kó jọba yòówù kó jọ láti tún dìde ogun mìíràn àbí ọ̀rọ̀ mìíràn fún níwájú mi àyíkó àti pàrọ̀ mọ́ ibi yòówù kó gun wà àyíkó mọ́ pàrọ̀ kí láti tún dìde fún ayé mi fún iṣẹ́ fún mi àyíkó bẹ́ẹ̀ ṣe ń pàrọ̀ nípa agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún lẹ́mìí màtàgbára rẹ̀ ògo ayé mi àti gbogbo tí ń ṣe ayé mi ẹ̀tọ́ mi gbogbo pátá gbogbo àti ògo àwọn ọ̀ràn ṣáájú mi gbogbo ọ̀yá kọ́bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún mi láì múni kankan lẹ́yìn ìyẹn ọjọ́ kan àárín oṣù yìí ọlá ẹ̀rí ayọ̀ tó lógo tó gàjọ́ ya kọ́bẹ̀rẹ̀ sí tètè mi ní gbogbo ọ̀nà àdúrà rẹ̀ dọ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àtìlẹ́ mi mọ̀ ẹ́ mo bèrè fún ọba gbé wọn lódìdí èyí lẹ́bi mi máa ti àkọ́tún agbára rẹ̀ dá olúwa gbé wọn lódìdí olúwa àti gbogbo
tí ṣògo ayé mi pátá gbogbo tí ṣe ayé mi pátá àìgbó tí ṣètò àti pé pátá kí n mọ ògùn àwọn ọ̀rọ̀ ìṣáájú tó yẹ kí wọ́n tún kò ní àìnílò rami nílò rẹ bàbá àti gbogbo ẹlú àgbogbo pátá olúwa tí gbogbo ṣíṣe gbogbo àyè tó pátá àti gbèsè ọjọ́ pẹ́jà àti ọjọ́ pẹ́jà ẹ̀yà gbogbo kọ́bẹ̀ ti gbà fún nípa ṣẹṣẹ ọlá kún fún ẹ̀mẹ́ta gbogbo kọ́bẹ̀ ti gbà fún nípa ṣẹṣẹ ọlá kún fún ẹ̀mí mẹ́ta gbogbo kọ́bẹ̀ ti gbà fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀yà ní orúkọ Jésù Kristi àìkọ́sì mọ̀ dílò fún nípa agbára rẹ kọ́bẹ̀ dílò fún nípa àṣẹ rẹ àìní pẹ̀lú ayọ̀ àti dúdú àti ẹ̀mí kún àtàlàfíà àti ìtura àìní orúkọ Jésù Kristi ọlá kún fún ẹ̀mí mímọ́ ọlá kún fún agbára ọlá kún fún ẹ̀mí mímọ́ ọlá kún fún agbára ọlá èdè mi máa tagbára mo bèrè máa gbówó lódìdí gbogbo tí ṣòkò mi àní ẹ̀tọ́ mi pè mí eré ayé mi àṣírí wà gbogbo àìgbó tí àṣírí mi gbogbo rere àyè tó ga tó tóbi jọlẹ̀ èyí àti jí ọdọ ayé mi àti bẹ́ẹ̀ ṣe lójú gbọ́dọ̀ ayé mi àìgbó tí àyè tó mi káàkiri gbogbo ẹni orúkọ Jésù tẹ̀lé akọ́bẹ̀ ti gbà fún mi àyè òkú àwọn ọ̀rọ̀ ìtajà ìpò ìṣẹ́ ọgọ́ mi tí èrò lónìí àyè akọ́bẹ̀ ti gbà fún tẹ̀lé orúkọ Jésù gbèsè àti bó apá tó yẹ akọ́bẹ̀ ti gbà fún tẹ̀lé akún fún ẹ̀mẹ́ ẹgbẹ́ akọ́bẹ̀ ti gbà fún mi àìkọ́sì mọ̀ jílò fún nínú ayọ̀ abẹ́ mi gómìn tó àti jẹ́rẹ́ rẹ̀ látọ̀ agbára àti ojà nù rẹ̀ sọ ẹgbẹ́ akọ́bẹ̀ ti jílò fún tìgbà tó fi jẹ́rẹ́ rẹ̀ àti gbogbo kọ́sì mọ̀ jẹ́ tìrọ̀ akún fún ẹ̀mí akún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìkórè ayọ̀ ní gbogbo náà ìyá kẹbẹ̀rẹ̀ sí ní kó bá ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ìkórè ayọ̀ àdìtọ́ ìṣẹ́kọ̀ọ́ ní àkúndà sílẹ̀ ètò kó fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo láti wà tí oríire ayọ̀ pápátá tó bẹ̀ ìtẹ́ ìkùnrin sí láti gbà ìyá kẹbẹ̀rẹ̀ sí ní kó bá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo bèrè fún abágbé wọn lódìdí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mo bèrè fún abágbé wọn lódìdí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa gbé wọ̀ mí o ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìnító àìṣẹ́pà ní àkọ́ndà sílẹ̀ àìtó pọ̀pọ̀ ìbùkún ògo ọ̀rọ̀ àti pàṣẹ tóbi rẹ̀ àti ìyanu rẹ̀ àti tóbi rẹ̀ ni èyí tí ẹni kẹ́ẹ̀dì orílẹ̀ tó gbẹ́sẹ̀ tẹ̀tẹ̀ wọlé olú àìdúrókọ̀ ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí Olúwa ìtí àgbà náà kankan ò lè ní pàtàkì lórí ẹ̀ àìdúró rẹ̀ sí ní kọ́ báyìí àìní àtúnṣe tó bẹ̀ jẹ́ ìkòlè sí láti gbà bàbá kọmi fúnlẹ̀ mi àtàgbára rẹ̀ ní akọmi fúnlẹ̀ mi àtàgbára rẹ̀ èyí náà bí mi má àtàgbára ni mo bèrè fagbó wọn lódìdí èyí náà má àtàgbára mo bèrè fagbó wọn lódìdí àìní kóòrè àyè lọ́pọ̀lọpọ̀ àìní tó ẹ̀ṣẹ́ pàdé àkọ́dà sílẹ̀ àìní tó bẹ̀ jẹ́ ìkòlè sí láti gbà èyí tí àìní kẹ́lẹ́ omi ṣe èyí tí wà bí kò lè bàjẹ́ ni ìkórè àyè lọ́pọ̀lọpọ̀ tó pọ̀pọ̀ ògo ìbùkún ọ̀la tí wọ́n ti tóbi àtàgbára rẹ̀ àti gbà ṣílógún rẹ̀ ni àìní àdìtú rẹ̀ ṣẹlẹ̀ àdìrọ̀ kọ̀ọ̀ṣẹ̀ ìyá kẹbẹ̀rẹ̀ sí ní kó wọn àìní tó bẹ̀ jẹ́ ìkòlè sí láti gbà débi pé àgbọ̀yé gbà wọlé náà gbà wọlé ni àìní wọ́n mọ̀ jàǹfà nínú rẹ̀ àìyé tí wọ́n náà mọ̀ gbà ìpàdà rẹ̀ àìní láti mọ̀ fún wa àti fún ọlọ́mọ rẹ̀ láti mọ̀ gbórúkọ rẹ̀ ká bàbá kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbádà rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbádà rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fagbádà àìní kóòrè ẹ̀yọ̀ tó lè mọ́tò ọ̀yà kẹbẹ̀rẹ̀ sí ní kó wọn báyìí àìní kóòrè ẹ̀yọ̀ tó dà kó ẹ̀ tó lè mú kẹbẹ̀rẹ̀ sí ní kó wọn báyìí lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀jọ́ ẹ̀ṣẹ́ ní akọ̀dà sílẹ̀ tó lè jẹ́ kò sí ẹgbà kẹbẹ̀rẹ̀ sí ní kó wọn báyìí bàbá kún fún ẹ̀mí àtàgbàrà ilé mẹ́ta mo bẹ̀rẹ̀ agbé wọn bí ó ti jẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ̀kan péré lágbàdúrà yìí gẹ́gẹ́ bá sì mọ̀ pé nínú ìyìn lẹ́yìn ká yin Ọlọ́run ká gbọ́rọ̀ rẹ̀ ká sì tún yìn ká wá sì béèrè fún agbára àti lẹ́mìí mímọ́ tí oore ọ̀fẹ́ bá wà ní so nítorí pé àǹfààní sì tún wà ẹ jẹ́ ká yin Ọlọ́run ẹ jẹ́ ká képe Ọlọ́run lẹ́ẹ̀kan wọ́ tábà wù ọ́ mọ́ gbà fúnra rẹ̀ ṣàtàtì mọ́ gbà fún mi fọkànbalẹ̀ màá tọ́jú rẹ̀ bógo bá dé màá tọ́jú rẹ̀ mọ́ wọ̀rí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa fi ìyìn ọjọ́ kan títòsù yìí ẹ̀yẹn mẹ́ẹ̀ẹ́dógún oṣù yìí ọ̀yà fi ṣe mí lógo tí ẹnikẹ́ni òrírí tẹ́nikẹ́ni ọ̀bọ̀rí tójú kankan òrírí fi ṣe mí lógo tẹ́nikẹ́ni òrírí tẹ́nikẹ́ni ọ̀bọ̀rí tẹ́nikẹ́ni òròyìn rí Olúwa ìyìn ọjọ́ kan àárín oṣù títòsù yìí ọ̀yà fi ṣe mí lógo ìtítí kankan ọ̀bọ̀rí tójú kankan òrírí tẹ́nu òròrí ọ̀yà fi ṣe mí ní gbogbo rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó bẹ̀ débi wípé kíni ẹ̀rí ayọ̀ mi ayọ̀bẹ̀rẹ̀ sí mi gbogbo àgbáyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti ẹ̀mọ́ mo bèrè fún oore ọ̀fẹ́ àtàdúrà ni mo bèrè fún bàbá àìní ní orúkọ Jésù láti orí tẹ̀mí mọ́ rẹ wá ó yá àìní ti tẹ́tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ ni nínú ọlá láàrẹ ni ó yá ìyìn ọjọ́ kan àìní láàrin oṣù ní tí ṣe ti mẹ́ẹ̀ẹ́dógún tó sùn yìí bàbá ó yá fi ṣe mí lógo tó ga jùlọ ó yá fi ṣe mí lógo tó lẹ́gbẹ́ ó yá fi ṣe mí lógo tó tóbi jùlọ àyà fi ṣe mí lógo tí ojú òrèrè àyà fi ṣe mí lógo tí ẹni òròrè àyà fi ṣe mí lógo tí etí ọ̀gbọ̀rè olúwa àìní orúkọ Jésù Kristi àìní Ọlọ́run ayé rẹ ti gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni
àìgbogbo tó fi jọ lọ́rùn ni òyà ìdílé lórí tẹ̀mí mọ̀ rẹ̀ àní tó nínú àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ ẹ̀yìn ọjọ́ kan tí a rí oṣù yìí ètí ìṣẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ti tó oṣù táwa nínú ẹ̀ṣẹ̀ bàbá àní fi ṣe mí ògo tó ga jùlọ àní fi ṣe mí ògo tó lẹ́gbẹ́ tó lójú wọn àní fi ṣe mí ògo tó ga tó tóbi jọ tó jẹ́ ògo tuntun ni èyí tó jẹ́ òrìrì ni èyí tó jẹ́ ọ̀gbọ́rí ni èyí tó jẹ́ òròrí ni èyí tó jẹ́ òjẹ́ ìrìnrìn ni olúwa àní èrè ayọ̀ mi akọ́lẹ̀ sí lóògùn tó ga tó tóbi jùlọ àkóso pẹ̀lú gbogbo àgbáyé ayé mi kọ́lẹ̀ sí kún fún ìyanu tó ga tó tóbi jùlọ tó lẹ́gbẹ́ tó lójú wọn ìjọba ìyanu ọlọ́run àní bàbá àní kọ́ńfúlẹ̀ máa jẹ́rìí agbára rẹ̀ máa fi tó bẹ́ẹ̀ gbára rẹ̀ hàn ẹ̀ àti agbára rẹ̀ ọwọ́ àgbà tó rẹ̀ àní fífi ìyẹn tó ṣe ẹ̀ka láàrin oṣù àfi ṣe mí lóògùn tó ga jùlọ àní ìyẹn kan nínú oṣù náà fi ṣe mí lóògùn tó ga jùlọ ayé kọ́lẹ̀ sí fọ́tò gbogbo àti wà lọ ayé kọ́lẹ̀ sí fọ́tò gbogbo pátá ìgbà ìgbéga ọ̀tún rẹ̀ àìkọ́jẹ́ bá iṣẹ́ mi àìkọ́jẹ́ bá iṣẹ́ mi kó lọ́wọ́ gbogbo ti tẹ̀ pátá olúwa kí gbogbo kóso bàjẹ́ bójẹ́ tirẹ̀ olúwa ṣètò pé ìtìrí náà ògo ní kóso rẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àṣepà tí wọ́n tún ṣe ní ayé mi nípasẹ̀ ìyìn ọjọ́ kan láàrin oṣù tí í ṣe mẹ́ẹ̀ẹ́dógún oṣù tí tó ṣe fún àṣepàyọ oore tí wọ́n tún ṣe nínú ayé mi àti ní gbogbo tí ń ṣe tèmi nípasẹ̀ ìyìn ọjọ́ kan tí tó ṣe tí í ṣe mẹ́ẹ̀ẹ́dógún oṣù bàbá gba ọpẹ́ àti àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo gbé orúkọ rẹ̀ ga mo yìn orúkọ bàbá mo mọ̀ sọ wípé ṣe mo júbà rẹ̀ mo ṣe ọ̀dọ̀ bàbá mo mọ̀ sọ wípé ṣe èyí fún àṣepà rere mi náà tí wọ́n tún ṣe ní ayé mi tó lóògùn tó ga jù tó tóbi jù tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó lóde wọn ni àìrínú ayé mi àìrínú iṣẹ́ mi àìrínú iṣẹ́ ọ̀sẹ̀ àìsàn ọjọ́ mi wọ́n sì ti pátápátá àti gbogbo agbá tí ìjọba ọdún òfin ọlọ́run ni àì láti mọ mú kí ògo tuntun kó tó wà bí ọdún ayé mi àgbò ṣe tèmi láti mọ mú tẹ̀síwájú rẹ̀ ọ̀tún jẹ́ báyé mi àti wá lọ àì láti mọ àì kí gbogbo ṣe tèmi ó tún mọ fọ́tò owó tó àti wá lọ ọlọ́run ọ̀rọ̀ ìmọ̀ ṣe o ológun jọ ọmọ ṣe o ìjọba àìníbọ̀ pọ́pátá tó bó ti ṣe ìdààmú àti kúrò àti ìbàjẹ́ àti kúrò àti oṣù àti iṣẹ́ àti ìgbọ̀nsọ́ àti bó ṣe gbèsè àìníṣẹ́ bí wọ́n bó ti dààmú wàhálà àjàmọ́ pẹ̀lú ogun àti ìgbọ̀nsọ́ àti àti gbèsè pátá bẹ́ẹ̀ ni àìníṣẹ́ ní orúkọ Jésù àìníkọ́ abẹ́rẹ́ sí fọ́tòkótógó àìníṣẹ́ ọjọ́ àti àti ìfọ́mọ́ ayé bá ti sọ́jọ́ mi àìníbẹ̀rẹ̀ sí fọ́tòkótógó àìníbó ṣe tẹ̀lé wáta ilé àtọ́ bẹ́ẹ̀ sí fọ́tòkótógó bẹ́ẹ̀ ni orí àyùkọ́ pátá ọbẹ̀rẹ̀ náà pátá ṣe ìlú ayé mi sẹ́ àìnígbogbo náà òkú tẹ́lifíkẹ́ lórí nínú ra mi àìníwòrán tẹ́lifíkẹ́ lórí gbèsè nínú ra mi àìníwòrán sì jìrọ̀ láti mọ gbèsè láì olú àmọ̀mọ̀sọ wípé ṣe alágbàmọ̀sọ wípé ṣe àtúbọ̀mọ̀sọ wípé ṣe èmi àìníwòrán àgbà ọ̀pẹ olùgbà fún gbogbo àṣekọ̀ tó ga tó lóògùn tó ọ̀tún lẹ́yìn mi èyí mo ṣe ké ní ọ̀tún ya mọ̀ gbọ́ ògo lọ àìsíwájú àṣíwájú olùhàmọ̀gbà ìyọ àìsíwájú àṣíwájú láti mọ̀ jẹ́rìí agbára rẹ̀ àìsíwájú àṣíwájú láti mọ̀ fi tóbi rẹ̀ hàn síwájú àṣíwájú jẹ́ gbogbo owó tó bọ̀ jẹ́ tìrẹ̀ síwájú àṣíwájú ìwà lẹ́yìn láti mọ̀ fi ọdún bó ṣe mẹ́ síwájú àṣíwájú ṣe ìṣe ìlú ṣe mọ̀ gbogbo orúkọ rẹ̀ ká iná mímọ́ agbára rẹ̀ àṣẹ rẹ̀ títóbi rẹ̀ ìwà láyé rẹ̀ ọwọ́ agbára pọ̀ sọ̀rọ̀ ìgbó sọ̀kalẹ̀ láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ wa láti mọ̀ bọ̀ láti mọ̀ dẹ̀rọ wa láti mọ̀ fi tóbi rẹ̀ hàn ní ayé nìkan kọ́ wa àní àtàwátàwà ni mí àti gbọ́n àti mọ̀ gbọ́ àti mọ̀ wò wa olùwàpọ̀ sọ àṣẹ àtàgbà àti nẹ́ẹ̀mí mímọ́ kalẹ̀ títóbi láti mọ̀ sọ̀kalẹ̀ àti wá lọ láti mọ̀ súrò ìṣúná ayé nìkan láti mọ̀ pọ̀pọ̀ nìkan láti mọ̀ ṣẹ́ nìkan lóògùn jìnnìkan olùwà ògo ní fún wọn ẹgbẹ́ ìtìrí bẹ́ẹ̀ níjẹ́ mọ̀ ìyá mọ̀ gbórí kọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah hallelujah ògo ní fún orúkọ alókè ọ̀run orin ayọ̀ làwọn mọ̀kọ nítorí wípé kíni ọlọ́ṣèmí àti ẹlógo ọlọ́bùkún ayé nìkọ̀ọ̀kan wa ó sì mú ògo tuntun wọnú ayé wa so fún jíyì orin ayọ̀ orin ọpẹ́ orin ìyìn lókù èmi àti ọkọ ìta ọmọkọ nígbà gbogbo láti mọ̀ fi gbé bàbá ga ẹni tó lè sọ pé wọ́n takò wá kò sí mọ́ ẹni yóò kó dáwọ́ sọ pé wọ́n fẹ́ dán wò gbọ́ fọkànbalẹ̀ èmi náà fọkànbalẹ̀ gbígbé mi nílẹ̀ ó gbé wọn mi láàyè gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kóra wọn jọ níwájú Mósè láti yọ lẹ́nu nítorí pé kíni Ọlọ́run ló ṣèmi àti ẹlógo nípasẹ̀ ìyìn wọn yìí so ẹni tó bá gbẹ̀rẹ̀ ní àbínú ògo àbẹ́ onínira fún ògo fi wọ́n lẹ̀ wọ́n bìkítà fún wọn nítorí pé Ọlọ́run tó pé kíni tó wọ́n ní ẹ̀san òun ó sì gbèsè lára gbogbo àwọn onígbéraga ènìyàn onígbéraga ènìyàn ni wọ́n Ọlọ́run yóò gbèsè lára wọn yóò ṣe wọn bó ṣe fẹ́ àbó ṣe wù ilẹ̀ ó gbé wọn mi láàyè nítorí pé Ọlọ́run kì í bẹ́nikẹ́ni pé nínú ògo rẹ̀ àti nínú òyìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ti rí kó ṣe ní padà ní ayé wa ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìjọba ọ̀run ti dé tán o ìparapọ̀ Jésù Kristi náà ó sì ti dé tán gbọ́ tẹ̀síwájú láti dúró lórí ẹsẹ̀ rẹ lójú ọ̀nà tọlọ́run nínú ìfẹ́ tí Ọlọ́run nínú ọ̀nà tọlọ́run má sì gbàgbé òfin rẹ̀ mọ́ ṣàṣọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sán àti lóru má kíyèsí kó sì má ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó sì rí wípé ọ̀tún lọ́lọ́mọ gbé ọ̀gá ìjọba dàbí ẹni pé ìjọba ọ̀run kò ní bọ́ sọ́dún mọ́ lọ́wọ́ nípa kíkíyèsí àti àṣẹ tó fi rẹ̀ ibẹ̀ ló ti mọ bọ́ lọ́wọ́ ẹ̀tàn àti àríkèrèkè Sátánì èyí tó fi gbọ́dọ̀ gbàgbé òfin rẹ̀ nìyí èyí tó fi gbọ́dọ̀ mọ ṣàṣọ̀rọ̀ rẹ̀ lọ́sàn àti lóru nìyí èyí tó fi gbọ́dọ̀ mọ pàámọ́ ní èyí nítorí tó bá ṣe ṣe léyìí kò sí ibi tí Sátánì àti àríkèrèkè àti ọmọ òkùnkùn ti fẹ́ gbà wọlé sọ lára
láti mọ ṣubú níwájú Ọlọ́run láti mọ kùnà ìjọba Ọlọ́run sọ agbára ọkàn ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí èyí tí mo nílò tẹ́lẹ̀ kankan yín náà nílò láti lè mọ kíyèsí àti láti mọ pamọ́ láti mọ rìn nínú òfin Ọlọ́run aláyé èyí tí sẹ́tàn àti ìgbà òfin ní pàtàkì àti lè gbẹ́ni kankan wá ṣubú kó lójú ọ̀nà ti sọ Ọlọ́run táàfin ní ìṣèjọba Ọlọ́run náà Ọlọ́run yóò dára fún alójijì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ ti sọ Ọlọ́run ní ọ̀la àtúntẹ̀síwájú nínú orí ọ̀rọ̀ ọ̀sẹ̀ tí à ń gbé yẹ̀wò bí a ti ń tẹ̀síwájú yẹn nínú rẹ̀ Ọlọ́run yóò tó bọ́ ọmọ gbé wa ga yóò tó bọ́ ọmọ ṣe ohun ògo tuntun ní ayé wa ní gbogbo ọ̀nà a mọ̀ tayọ a sì mọ̀ ṣe rere ojú kò sì ní tiwa láé àti láéláé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé èyí dúró dè ọ́ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ayérayé o ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé èyí dúró dè ọ́ lẹ́nu àtóbi jùlọ ìwọ lọ́lọ́run òtítọ́ ọba ara ire ìwọ lọ́lọ́run òdodo ọlọ́run ìyanu ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ológo dídán ìyìn dúró dè lẹ́nu mi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àjùlọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ àti awátàwà níbí àti gbogbo àti wọn bó wa tí wọ́n wò wá adarapọ̀ aṣèrà wa lọ́kàn àìdá gbogbo pàṣẹ àtúngbò ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn títí ẹ̀ láwọn èèyàn lógo láwọn gbórúkọ rẹ̀ ga ògo ní forúkọ rẹ̀ bàbá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó súre fún wa ó bùkún wa ó gbé wa ró ó ṣàṣìpẹ̀ ìlú ayé wa gbogbo ògo àti ìsì ìjẹ́ tọ́lọ́run pátá ìjọba orúkọ sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ìrìn àjò ọjọ́ tó ní ìrìn àjò ṣọṣẹ́ ìgbé orúkọ Jésù Kristi yóò gbé wa fún rere arógo lọ́pọ̀lọpọ̀ èrè gbogbo yóò sì mọ jẹ́ tiwa ẹ̀rí ayọ̀ wa yóò sì mọ lógo tó ga jùlọ bẹ́ẹ̀ ni orúkọ yóò padà gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run aláyé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fàlùkù. Àmín àmín.